A ti gbọ́n sìn pé a dẹ̀ ti confirm pé òfin Nàìjíríà pé ó sọ wípé ẹni tí wọ́n bá bí ọmọ sí inú ilé rẹ̀ tí ọmọ dẹ̀ dàgbà sínú ilé rẹ̀ pàápàá jùlọ tó jẹ́ pé òun ló fẹ́ obìnrin ní ṣùlọ́kà pé òun ló ní ọmọ tí obìnrin yẹn bá bí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí kí làwa ń yọra wa lẹ́nu lórí ọ̀rọ̀ DNA test sí. Èmi náà gbọ́rọ̀ yẹn gbà kan bẹ̀ mí ma how true it is because a friend of mine ló sọ fún mi pé lọ́ọ̀yà òun sọ bẹ́ẹ̀. Mi ò dẹ̀ tiẹ̀ tí ìrọ̀rọ̀ yẹn confam gan láti ìgbà yẹn bẹ́ẹ̀ ní ìsìn tálájì náà ti sọ. Tẹ́rì pálájì sọ pé lábẹ́ òfin pé ẹni tó ní ọmọ ẹni tó fẹ́ ìyá ọmọ ló lọ́mọ. So since tó ti rí bẹ́ẹ̀ yẹn I think we don't need to worry ourselves again. Then fún àwa tí à ń sọ̀rọ̀ nípa resemblance ṣé ẹ rí hereditary and variation has a whole lot of scope and is very wide. So many factors ló determine hereditary. So many factors ló determine. Ṣé ẹ rí genetic code is universal, meaning that it is the same in all living organisms. Tẹ́ bá major in genetics àti ẹ bá read about genetics, either human genetics, plant genetics, animal genetics, microbial genetics, anything tó bá ti jẹ́ that word genetics itself, the code is universal, meaning that it is the same nínú gbogbo àwọn organisms. So one thing about hereditary and variation is that tó ọmọ bá wà identical pẹ̀lú èèyàn kò mean pé ẹni yẹn ọmọ rẹ̀ ni. Tẹ́ bá bí ọmọ tẹ́ bí lè jọ yín gan. Ọmọ kan dẹ̀ lè jọ yín kó dẹ̀ má jọmọ yín. Ṣó yé wa? So many factors ló determine hereditary. We have environmental factor, we have mutation. Mutation can lead to hereditary. Then we also have pressure, we have genetic drift, we have what's this thing, chromosomal aberration, etc. Now ṣé rí under environment nígbà míì environment máa ń determine resemblance. The fact pé ọmọ kan ò jọ yín kò mean pé kì í sọmọ yín. Wọ́n lè bí ọmọ kan, in fact èèyàn lè bí àfin tó jẹ́ pé ọmọ rẹ̀ ọmọ òun ló bí kò ń ṣọmọ lọ́mọ. Tí mutation bá ṣẹlẹ̀ tí gene bá wà mutated ó possible kéèyàn dúdú bí àfin. Ṣó yé wa? Now environmental factor ńgbà míì ó lè determine hereditary tó yẹ pé the pressure tí ìyá ọmọ yẹn wà subjected sí. For example bóyá tó obìnrin ò bá take àwọn medication tó yẹ kó take tàbí tó take self medication ọmọ yẹn ńgbà míì ó lè ní bow leg. Tó yẹ pé ọmọ míì tẹ́ bá bí wọ́n á ní bow leg nílé wọn ibo ló ti rí bow leg. Kò mean pé ọ̀tọ̀ lẹni tó bí ọmọ fún. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé dimple tọ́rọ́ yìí is a genetic disorder. Open teeth is a genetic disorder. Ó kàn pé àwọn disorder yẹn wọ́n bring about beauty ló ṣe jẹ́ ká like genetic disorder ni gene kan ló refuse to code or gene tó máa code fún ibi space yẹn òun ló wà omitted tí bẹ́ẹ̀ fi ṣí. You can Google it. Open teeth is a genetic disorder. Èjì yẹn genetic disorder ni, tọ́rọ́ genetic disorder ni. So àwọn disorder míì máa ń ṣẹlẹ̀ in nature tó lè mú kí ọmọ look different than sí ẹni tó bí. The only thing tó lè sọ bóyá ọmọ èèyàn kọ́ àbọ̀ ọmọ èèyàn ni òun ni the DNA test. Then genetic drift náà ta ló náà máa ń kọ́ sí resemblance àbí hereditary. Ó jẹ́ when there is a union between little population tó yẹ pé gene ẹyọ kan náà ló ń replicate. So ó máa fún wa ní increase in homozygosity and reduction in heterozygosity, meaning that homo means identical. Tán àwọn èèyàn yẹn máa jọra wọn. Genetic drift yẹn ó máa ń lead to reduction in variation. Kò ní sí variant wọn ò ní yàtọ̀. It happens among the Fulanis. They marry their cousins. Wọ́n máa ń fẹ́ cousin, wọ́n máa ń fẹ́ nephew wọn. Gene ẹyọ kan náà ló ń replicate. Nígbà tó bá sí distance relationship between àwọn tí wọ́n ń reproduce tán bí àwọn tán wọ́n máa jọra wọn. Ìyẹn ni genetic drift in science. Ṣé rí tá Hausa bá fẹ́ Igbo àbí tí Igbo bá fẹ́ Yorùbá variation máa wide gan. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé population tó kéré àwọn tó jẹ́ ẹ̀yà ṣe mọ̀ pé nínú èdè láti ní ẹ̀yà nínú ẹ̀yà láti ní family. Àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà kan náà tí wọ́n bá ń fẹ́ra wọn máa jọra wọn. Ká mọ́ tí ìsọ̀rọ̀ tí wọ́n wá jẹ́ ẹbí
Àwọn tí wọ́n sì jẹ́, mi ì sọ̀rọ̀ incest o, mò ń sọ̀rọ̀ cousins, àwọn distance cousin bí ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò, àwọn tribe míì sì ń ṣe dè ní ìtọ́ pé cousins wọ́n máa fẹ́ra wọn, so wọ́n máa jọra. Ìyẹn ni genetic drift tó máa ń lead to increase in homozygosity, that is increase in resemblance. So inú irú yẹn tí ọmọ ẹ̀gbọ́n tó bá jọ ọmọ àbúrò, kò mean wípé àbúrò yẹn ló bí ọmọ yẹn. Gene kan tó ń replicate, tó ń circulate yẹn náà ló ń fa tó fi ń wà identical. So ọmọ tẹ́ ẹ bí ó jọ ẹlòmíì, kò mean pé ẹlòmíì yẹn ló bímọ yẹn. Ọmọ tẹ́ ẹ bí kò jọ yín, kò mean pé kìí ṣẹ̀yin lẹ bí. Nítorí pé gene ó jẹ́ nǹkan tó yẹ pé òun ló máa ń code fún hereditary. Òun ni gene tó wà lára ìyá ó lè wà náà lára grandma àbí grandpa. Ẹ rí nígbà míì tá a bá bí àwọn ọmọ, wọ́n lè lọ́mọ yẹn jọ grandpa kan. Probably bóyá grandpa yẹn gan ò sí mọ́ nígbà tẹ́ fẹ́ ìyàwó yẹn, tí ìyàwó yẹn wá bímọ tó wá lọ́jọ́ grandpa. Because of gene ni tó dẹ̀ jẹ́ pé kò kí ń kú, ó máa ń replicate. So DNA analysis nìkan ló lè sọ bàbá ọmọ. Ni mo fi sọ pé ọmọ jọyàn kò mean pé ọmọ yìí lágbájá yìí ló jọ, a jẹ́ pé lágbájá òun ló bí. No, àwọn ọmọ tá a bí kò ń ṣe dandan kan jọ wá ní physical morphological characteristics yẹn, kò ń ṣe dandan kó jọra wọn. Bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ àwa náà la bí wọn, talking to àwọn ọkùnrin. So nígbà míì tó ọmọ kò di dandan kọ́ ọmọ jọyàn. Fine, ọmọ téèyàn bí lè jọyàn, èmi tiẹ̀ máa ń like ọmọ jọ bàbá rẹ̀, ṣóyé wa, bet ìyẹn ò indicate pé ìgbà tọmọ ò bá sì ti jọ ìwọ kọ́ lọ ní. So then nígbà tán dẹ̀ tó sọ fún wa pé òfin gan sọ pé ọmọ téèyàn bá ti bí lábẹ́ òrùlé èèyàn, ọmọ èèyàn ni. Ṣé ẹ mọ̀ pé nígbà tí mò ń sọ̀rọ̀ nípa DNA yẹn tá à ń wò sọ́tún wò sósì, ara àwọn tí mò ń sọ̀rọ̀ pros and cons ẹ̀ pé ọmọ tí a bá ti bí sábẹ́ òrùlé rẹ̀, mọ́ tọ́jú rẹ̀, mọ́ wulẹ̀ fúnra ẹ̀ hypertension. Ṣùgbọ́n ní ìsìn tí àwọn lọ́ọ̀yà náà ti sọ pé ó wà nínú òfin Nàìjíríà, èmi ò kí ń ṣe legal practitioner, mi scientist, but ṣé mọ̀, we are learning. Wọ́n ná àwọn lọ́ọ̀yà sọ pé ọmọ tí a bá bí sábẹ́ òrùlé èèyàn, èèyàn lèèyàn ní. So I think there is no wahala again tọkàn ẹ bá gbé láti máa tọ́jú rẹ̀, no wahala. But when it comes to resemblance, factor tó pọ̀ ló determine hereditary, to be candid. Factor tó pọ̀ ni. Then àwọn míì wà tó undergo chemotherapy náà, ó máa ń alter sequence of gene, ó máa ń alter sequence of hormone, sequence of gene tó yẹ pé tí gene tó ń code fún a particular character tó máa wà altered, ó lè lead to kí ọmọ yẹn yàtọ̀. Ara àwọn ìbejì tán bí tọ́ ìkan jẹ́ àfín, ìkan dúdú, bàbá kan náà ló sì bá àwọn méjèèjì. So that is how it is. A whole lot of things happens in nature. A whole lot of things happen in nature tẹ́ pé we can only explain it scientifically. Tẹ́ pé occurrence is not known. Irú mutation sí, tí gene bá wà mutated, a lè rí effect ẹ̀ níbẹ̀, a lè mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí mutation fi ṣẹlẹ̀, which is a sudden change in gene of chromosome. So let us rest our mind, and Yorùbá máa ń sọ pé ẹni tá bá ti fi sọ́lé a gbọ́dọ̀ fura sí, ẹni tá bá fura sí a gbọ́dọ̀ fi sọ́lé. But if you think pé nǹkan tó òfin sọ ẹ̀yin ò faramọ́, faramọ́ tó òfin sọ pé tó ọmọ bá ti wà nílé ìwọ náà lọ ní, then you can go ahead and take a step to either run your DNA confirmation of the children so that you'll be able to have your peace of mind. But if you think you wouldn't mind, you can just continue your own. So there's no wahala. Then àwa tí à ń sọ̀rọ̀ nípa birth control fún àwọn tó ń béèrè question nípa heavy petting. Heavy petting is not a birth control method. Heavy petting ń ṣe birth control method. Ìwọ tó bá ń ṣe heavy petting lè fún ẹ lóyún. A ti sọ̀rọ̀ dáadáa nípa heavy petting. Heavy petting yẹn ó common láàrin àwọn arúgbó táwọn tó bá ti dàgbà. Heavy petting ní àwọn tó máa ń fi okó tó máa fi rin entrance òbò tó ní wọlé. Àwọn tó yẹ pé wọn tí ì ṣetán tó fẹ́ dóra wọn, wọ́n á máa ṣe eré kan tí ò ní ìtumọ̀. Go and Google it. Google heavy petting. Because semen fluid ni. The same way bí period ṣe ń jáde wá láì jẹ́ wípé bóyá anything wọ ara ẹ. If you are a virgin, period máa wá ṣe period. Bí fluid ṣe ń jáde lára ẹ láì jẹ́ pé o ti mọ ọkùnrin, bẹ́ẹ̀ náà ni fluid lè wọlé. So the little remnant of semen tó bá wọlé, tó bá rìn tó mọ̀ pé sperm máa ń swim ni, ó lè lọ fún ẹ lóyún tó dẹ̀ ṣe full penetration. So
ẹ má ṣe heavy petting tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣetán tẹ́ fẹ́ dóra yín. Then heavy petting dà fún àwọn arúgbó tán bá sì jọ wà. Mi ì sọ pé arúgbó tí ò lọ́kọ kó mọ wọ́kọ kiri. Tó bá sì lọ́kọ tí ẹ sì jọ wà together, you can do heavy petting. Kò ṣe dandan kí ẹ ṣe full penetration. Tẹ́ bá feel pé experience àwọn pain tí àwọn arúgbó máa ń ní, tẹ́ bá rọra ṣe entrance tí ara bàbá yẹn bá ti balẹ̀, kó kán sùn náà ni. Kì í ṣe pé dandan ni pé kí ẹ ṣe full penetration nígbà tó ṣe pé ẹ̀ ń wọ́ ọmọ. So heavy petting is not recommended if you know you are not ready to do intercourse. Ó yé wa. Ọjọ́ tá bá máa ṣe live stream, màá sọ fún wa. Ẹ má jẹ́ á gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy fún àwa tá bá nílò àwọn àgbo tí ó máa jẹ́ kí ara wa kó jí pépé. Then fún àwa tá bá ní bóyá 1 or 2 infection lára tá nílò láti flush ẹ out. Ṣé mọ̀ pé infection náà ó máa ń fà tó kọ́ ọkùnrin ò ní ṣiṣẹ́. Infection náà máa ń fà tá ara obìnrin máa gbẹ. Tó obìnrin mi ò ní wetness tó dẹ̀ jẹ́ ọmọdé tó ti dàrúgbó. 08068220707 08068220707. Òun ni nọ́mbà Ọ̀yọ́ Model Alternative Therapy. Ẹ jẹ́ á pè wọ́n, a dẹ̀ lè send message sí wọn WhatsApp. Then YSR Company fún àwa tá bá nílò ọ̀dà láti fi kunlé. Then tá bá fẹ́ jẹ́ distributor fún wọn. Then àwa painter tá ń ta gbaṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ kunlékunlé là ń ṣe, tá ń wá ọ̀dà tó quality láti fi ṣiṣẹ́. Ṣé mọ̀ pé ọ̀dà tí èèyàn bá fi ṣiṣẹ́ wọn á determine bá ṣe gbéṣẹ́ èèyàn yọ sí. Ẹ jẹ́ á kàn sí Princess and Honey Paint fún àwa tí a bá nílò rẹ̀. Then fún àwa tá wà ní Òṣogbo àti agbègbè rẹ̀, Princess and Honey Paint wọ́n wà ní oríta Ọláàyà ní Òṣogbo. Wọ́n tún wà ní ìdojúkọ Old Governors Office. But àwa tá bá sí l'Òṣogbo àti agbègbè ẹ̀ tó ṣe pé bòmí là wà, ẹ jẹ́ á pe Princess and Honey Paint 08030796686 08030796686. Princess and Honey Paint Depot. Ibẹ̀ la máa já sí. So location tá bá wà, wọ́n á júwe ibẹ̀. Bóyá wà ní another states of the country, wọ́n á júwe branch wọn níbẹ̀ fún wa. So ẹ jẹ́ kí a kàn sí wọn. Then ọjọ́ tá bá máa ṣe live stream, I'm going to create awareness. Thank you guys.